tí ò sí ó ṣàrọ̀ bàbá ó sí. mo ti sọ̀rọ̀ nípa storyline 7 Doors movie nínú program tí mo ṣe ní ìjẹta ṣùgbọ́n lẹ́nìí mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn òṣèré tí wọ́n kópa nínú sinimá yẹn ìyẹn 7 Doors eléyìí tí Fẹ́mi Adébáyọ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ gbé jáde tó dẹ̀ ti wà lórí Netflix. Àkọ́kọ́ mo kọ́kọ́ gbé fún Fẹ́mi Adébáyọ̀ lórí sinimá yẹn nípa àwọn actors and actress tó lò pápánbárí ibẹ̀ wọ́n wá ní pé ó introduce àwọn ó ṣàfihàn àwọn ojú tuntun nínú sinimá yẹn léyìí tí pẹ̀lú bí múfì yẹn bó ṣe ń trend bó ṣe ń rìn lọ́wọ́lọ́wọ́ báyìí ó jẹ́ kí àwọn ojú tuntun yẹn náà ó ń sọ àwọn náà di gbajúmọ̀ tí understand n tó dára jù n tó yẹ tó lè máa mú kí movie industry kó máa dàgbàsókè kó máa gbòòrò sí ó ní kí àwọn tí wọ́n bá ti di star tí a ti mọ̀ wípé a ti mọ̀ wọ́n tí wọ́n ti lórúkọ tí ojú wọn ti pawó nínú eré nínú alágbolé movie tí wọ́n bá fẹ́ ṣeré ohun tó dáa jù kí wọ́n máa ṣe ó ní kí wọ́n máa lo àwọn ojú tuntun tí ayé ò tí ì mọ̀ àwọn òṣèré tuntun tí wọn ò tí ì lórúkọ tí ojú wọn ò tí ì pawó kí wọ́n máa lò wọ́n láti fi wọ́n ṣe major role nínú sinimá tí wọ́n bá fẹ́ gbé jáde gẹ́gẹ́ bí Fẹ́mi Adébáyọ̀ gẹ́gẹ́ bó ṣe ṣe nínú sinimá yẹn. Ìdí nìyẹn tí mo fi gbé fún Fẹ́mi Adébáyọ̀ nípa àwọn òṣèré tó lò nínú sinimá yẹn. Àpẹẹrẹ ni Aliu Gavar tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ náà ni wọn ò tí ì mọ Aliu Gavar tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú eré sinimá. Àwọn kan ti lè mọ̀ ṣùgbọ́n orúkọ rẹ̀ ojú rẹ̀ kò tí ì hàn dé tó lẹ́fù yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé wọn ò tí ì mọ̀ tẹ́lẹ̀ gan tó jẹ́ pé nínú eré 7 Doors movie yìí ó ní ọ̀pọ̀lọpọ̀ ti mọ̀ ló fi di gbajúmọ̀ tí gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí sọ nípa rẹ̀. Àpẹẹrẹ kan nìyẹn. Ìdí nìyẹn tí mo fi sọ wípé èmi mo gbé fún concept tí Fẹ́mi Adébáyọ̀ tó lò láti fi introduce àwọn ojú tuntun nínú sinimá yẹn mo gbé fún nípa yẹn. Ẹ wá jẹ́ ká wo tá bá wá sọ nípa àwọn òṣèré tí wọ́n kópa nínú sinimá 7 Doors yẹn àwọn àgbà òṣèré wọ́n pọ̀ ńbẹ̀ dáadáa léyìí tí ó dẹ̀ mú kí sinimá yẹn tó jẹ́ kí àwọn èèyàn kí wọ́n máa sọ nípa rẹ̀ káàkiri lọ́wọ́lọ́wọ́ báyìí àti bí gbogbo àwọn òṣèré yẹn bí wọ́n ṣe fara ṣiṣẹ́ bí wọ́n ṣe kópa pẹ̀lú gbogbo akitiyan àtagbára tán ní òun ni wọ́n fi ṣe kárátà tí wọ́n fún wọn nínú fíìmù yẹn. Ìdí nìyẹn tí àwọn èèyàn fi ń sọ nípa àwọn òṣèré tí wọ́n kópa nínú sinimá yẹn. Lára àwọn àgbà òṣèré tí ayé ti mọ̀ tójú wọn ti pawó already tí wọ́n kópa nínú sinimá 7 Doors yẹn láti rí Yínká Quadri, Màmá Falsat Balógun, Kúnlé Avod, Jídé Kòsọ́kọ́ máa yìí náà wà ń bẹ̀, Délé Odùlé yes, Kọ́láwọlé Ajéyẹmí wọ́n wà ń bẹ̀, Gabriel Afọláyan wọ́n wà ń bẹ̀, Fẹ́mi Adébáyọ̀ fúnra rẹ̀ ó wà ń bẹ̀, Chioma Chikuka Màmá Ìbò àwọn náà wà ń bẹ̀, Lánrè Hassan Màmá àwọn náà wà ń bẹ̀, Afeez Ayétòrò ó wà ń bẹ̀, Rónkẹ́ Òṣòdìòkè òun náà wà ń bẹ̀, Aisha Lawal màmá yẹn náà wà ń bẹ̀, Múyìwá Adémọ́lá àwọn náà wà ń bẹ̀, bàbá gangan bàbá Adébáyọ̀ Sàlámì àwọn náà kópa nínú sinimá yẹn, Bọ́lájí Amúsàn àwọn náà wà ń bẹ̀, Ẹ̀bùn Olóyèdé yes àwọn náà wà ń bẹ̀, Ẹ̀bùn Olóyèdé àwọn náà wà ń bẹ̀, oríṣiríṣi àwọn sinimá àwọn òṣèré àgbà òṣèré òun ni Fẹ́mi Adébáyọ̀
olólò nínú sinimá yẹn èyí tí ó mú kó jẹ́ kí sinimá yẹn kó yàtọ̀ nínú àwọn sinimá pàápàá jùlọ bó ṣe introduce àwọn ojú tuntun nínú sinimá yẹn mo gbé fún Fẹ́mi Adébáyọ̀ ní abala bẹ̀yẹn. Ẹ wá jẹ́ ká wo ohun tí àwọn èèyàn ń sọ nípa àwọn òṣèré yẹn àti ipa tí wọ́n kó nínú sinimá yẹn. Lára àwọn tí wọ́n fi ìwòye àti èrò wọn hàn nípa àwọn òṣèré àti ipa tí wọ́n kó nínú sinimá Seven Doors láti rí Christiana Tejumade. Àwọn ní love the movies too much. Why did the ending have to be so short? Suffering is always longer, but the good is short. The movie was full of energetic actors and actresses. All actors did well. Anthony Ovie, àwọn ní each cast was 100% for the role. I loved the movie like mad from the starting. Ọmọ́táyọ̀ Akínyẹmí, àwọn ní Fẹ́mi Adébáyọ̀, may God continue to bless you and grant you the grace to excel in your career. I personally appreciate your making us of some the old veterans actors and actresses. Gẹ́gẹ́ bí Ọmọ́táyọ̀ Akínyẹmí ṣe sọ tí wọ́n nìyẹn. Abibatu Sukra, àwọn ní God. I so love the part where Gabriel Afolayan marched to the palace with the staff. God so beautiful and energetic. Femi Adebayo's part is wow. And it's so real. Like I kept repeating, this man can act all through. His reactions to all the conditions was on point. Very beautiful movie. All the actors made it real. Jude Peters, àwọn ní Esusu was the best character in this movie. He won my heart. Gẹ́gẹ́ bí Jude Peters bí wọ́n sọ tí wọ́n nìyẹn. Chioma Nwankwo, àwọn ní Fẹ́mi knows he is a don in this game. Silent nurse maker. The movie is an excellent delivery. I beg. Royal Women, àwọn ní Fẹ́mi told his wife, when Fẹ́mi told his wife, help me, I am helpless, ọmọ, I cried. Wow, àwọn èèyàn gbé fún Fẹ́mi gan o. Olúwatómisìn Akínọlá, àwọn ní what I love most about the movie is the part where Igbo culture was brought in to support their in-law. Cause I so much love that when you marry to a good in-law, your vision and mission will be there too. Sweet story, I enjoy it very well. Gẹ́gẹ́ bí màmá Olúwatósìn Akínọlá tí wọ́n sọ tí wọ́n nìyẹn. Ọláyínká Animasaun, àwọn ní Astrid, congratulations Fẹ́mi, you have done yourself again. From Owo Blow to T-Boy to Jagunjagun and now Seven Doors. I have not watched till waiting for it to land in the UK, but as much various previews and would like to ask how were you able to get your cast list and place them in roles that exemplified poor talent. Chioma was outstanding too. I have never seen or heard her speak Yoruba in any movie like this. Oríṣiríṣi àwọn èèyàn òní wọ́n ti ń sọ̀rọ̀ tí wọ́n dẹ̀ ń fi ìwòye tí wọ́n hàn lórí àwọn òṣèré tí wọ́n kópa nínú sinimá yẹn. Christiana Eweba, àwọn ní how someone is boss arguing that his new face they use in this movie
If you watch Nollywood well, these faces are not new, especially if you watch Yoruba movies. Most of them are my favorite Yoruba cast. Love the faces I see in this movie. Great to you, Fẹ́mi Adébáyọ̀. Gẹ́gẹ́ bí Christiana Ewérebe bí wọ́n ṣe sọ ti wọn nìyẹn. Oríṣiríṣi àwọn èèyàn òun náà ni wọ́n ń gbé fún Fẹ́mi Adébáyọ̀ nípa àwọn òṣèré tó lò nínú sinimá yẹn. Èmi náà gbé fún Fẹ́mi Adébáyọ̀ léyìí tó sì jẹ́ pé ó ṣe dáadáa, ó ṣe dáadáa, ó ṣe dáadáa. Nítorí yẹ ká máa rí eléyìí ó tún jẹ́ ká mọ̀ wípé ìfẹ́ ó wà láàrin àwọn òṣèré yẹn dáadáa. Ṣẹ́ẹ̀kan tí ẹ rá àwọn bàbá àgbàlagbà tí wọ́n ti dàgbà ọ̀jẹ̀ nínú eré sinimá yẹn táwọn náà tún wá kópa bí eléyìí tí wọ́n fara ṣiṣẹ́ yẹn ó jẹ́ kí ó wà lára àwọn nǹkan tó jẹ́ kí àwọn èèyàn kí wọ́n máa gbé fún àwọn òṣèré àti Fẹ́mi Adébáyọ̀ bó ṣe kó wọn jọ nínú sinimá yẹn. Kí ni èrò tiyín, kí ni ìwòye tiyín nípa àwọn òṣèré tí wọ́n kópa nínú sinimá yẹn? Ẹ fi ṣọwọ́ sí wa láì comment nísàlẹ̀ fídíò yìí, á dẹ̀ ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ìbéèrè mi wá ni wípé ojú tuntun wo ni ẹ̀yin mọ̀ nínú eré sinimá yẹn tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ tí ẹ bá wọn pàdé nínú eré sinimá Seven Dwarfs Movie yẹn, àwọn òṣèré wo ló jẹ́ pé ìgbà àkọ́kọ́ tẹ́ ọ̀kọ́ rí wọn nínú eré sinimá nìyẹn tí wọ́n dẹ̀ kópa nínú eré Seven Dwarfs Movie eléyìí tí Fẹ́mi Adébáyọ̀ tó gbé jáde. Ẹ fi ìdáhùn yín ẹ fi ṣọwọ́ sí wa láì comment nísàlẹ̀ fídíò yìí. Mo ń padà bọ̀.